Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa wọn, àwa dúpẹ́ àwa gbé yín ga fún àánú àti ojú rere ńlá ńlá tí a rí gbà fún oore ọ̀fẹ́ tí kò wọ́pọ̀ láti tún rí ọjọ́ ìṣẹ́gun àkọ́kọ́ nínú oṣù ìkẹsàn-án. Ògo ìyìn àti ọlá ni fún orúkọ yín fún àwọn ogun ńlá ńlá tí ẹ ṣẹ́ fún wa láti borí àwọn ògbólógbòó oṣù mẹ́jọ sẹ́yìn. A dúpẹ́ fún oore ńlá ńlá tí kò ṣeé fowó rà yìí o. Ọlọ́run, ọ̀rọ̀ tí a ó gbọ́ lè ní kó ṣe ayé ọkàn àti ara wa ní rere, ká jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ èní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kejì oṣù kẹsàn-án. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé ìgbàgbọ́ láìṣe iṣẹ́, ìgbàgbọ́ láìsí iṣẹ́. Nígbà tí a mú àkọ́sórí wa nínú ìwé Jákọ́bù orí ìkejì ẹsẹ̀ ìkẹtàdínlógún, Jákọ́bù orí ìkejì ẹsẹ̀ ìkẹtàdínlógún. Bẹ́ẹ̀ sì ni ìgbàgbọ́ tí kò bá ní iṣẹ́, ó kú nínú ara. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Jákọ́bù bákan náà orí ìkejì ẹsẹ̀ ogún títí dé ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Ṣùgbọ́n ìwọ aláìmọye ènìyàn, ìwọ a fẹ́ mọ̀ wípé ìgbàgbọ́ ní àìsí iṣẹ́ asán ni. Kì á í ṣe nípa iṣẹ́ ni a dá Ábúráhámù bàbá wa láre nígbà tí ó fi Ísákì ọmọ rẹ̀ rúbọ lórí pẹpẹ. Ìwọ rí i pé ìgbàgbọ́ ó ń bá iṣẹ́ rẹ̀ rìn, àti pé nípa iṣẹ́ ni a sọ ìgbàgbọ́ rẹ̀ di pípé. Ìwé mímọ́ sì ṣe wípé Ábúráhámù gba Ọlọ́run gbọ́, a sì kà sí òdodo fún un, a sì pè é ní ọ̀rẹ́ Ọlọ́run. Ǹjẹ́ ẹ̀yin rí i pé nípa iṣẹ́ ni a dá ènìyàn láre, kì í ṣe nípa ìgbàgbọ́ nìkan o. Gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ pẹ̀lú kí a dá Éhábù panṣágà láre nípa iṣẹ́ nígbà tí ó gba àwọn oníṣẹ́ tí ó sì rán wọn jáde gba ọ̀nà mìíràn. Nítorí bí ara ní àìní ẹ̀mí ṣe jẹ́ òkú, bẹ́ẹ̀ gẹ́gẹ́ pẹ̀lú ni ìgbàgbọ́ láìníṣẹ́ jẹ́ òkú. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun. Ní àwọn ọdún kan sẹ́yìn, àwọn akẹ́kọ̀ọ́ kìrìsìtẹ́nì ní yunifásítì kan pàtó wá bá mi. Wọ́n sì wí fún mi pé a ò mọ ìdí ohun tó ṣẹlẹ̀. Àwa tí a wà ní ìpéjọpọ̀ àwọn ọmọ Ọlọ́run ló sábà máa ń ní ìjákulẹ̀ nínú ẹ̀kọ́. Mo fún wọn lésì pé èyí lè jẹ́ nítorí pé ní àkókò tí ó yẹ kí ẹ máa kàwé, ẹ wà ní ìpéjọpọ̀ àwọn onígbàgbọ́. Wọ́n wí pé ǹjẹ́ a ti kọ́ pé ẹ̀mí mímọ́ yóò ràn wá lọ́wọ́. Mo dáhùn, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ẹ̀mí mímọ́, ṣùgbọ́n Bíbélì sọ pé ẹ̀mí mímọ́ yóò rán yín létí àwọn ohun tí ẹ̀yin kọ́. Ẹ̀wẹ̀, tí ẹ kò bá kọ́ ohunkóhun tí ẹ sì padà fìdí rẹmi lẹ́yìn tí ó bá yín wí tán, yóò sì wá tù yín nínú. Olùfẹ́, láti rí nínú àwọn ìbùkún Ọlọ́run, láti ní ìrírí náà, ìgbàgbọ́ gbọ́dọ̀ ṣiṣẹ́ ọwọ́kọ́wọ́ pẹ̀lú iṣẹ́ o. Fún àpẹẹrẹ, nínú ìwé Lúùkù orí ìkarùn-ún ẹsẹ̀ ìkíní dé ìkẹsàn-án, Jésù wí fún Pétérù pé ẹni tí ó ní ọkọ̀ ojú omi, ó ní kí ó yá òun ní ọkọ̀ rẹ̀ fún ìgbà díẹ̀. Lẹ́yìn tí ó wàásù láti inú ọkọ̀ náà tán, Jésù sọ fún Pétérù kí ó ju àwọn rẹ̀ sí ìsàlẹ̀ láti kó àkópọ̀ ẹja. Tí Pétérù kò bá ju àwọn rẹ̀ sínú omi, kò lè rí ògo Ọlọ́run o. Tí ó bá kàn sọ wípé mo gbà ọ́ gbọ́ Jésù, mo mọ̀ pé o lè ṣe ohun gbogbo, tí ó sì kọ̀ láti ṣe kékeré ohun tí a sọ fún, ìbá pàdánù ìyanu rẹ̀, ìbá lọ ilé pẹ̀lú ọwọ́ òfo ní alẹ́ ọjọ́ náà. Dípò èyí, ó wí pé nítorí ọ̀rọ̀ rẹ, nítorí o ti bá mi sọ̀rọ̀, màá sì ṣe ohun tí o sọ. Ó gbé ìgbésẹ̀ ìgbàgbọ́, ó sì ṣe iṣẹ́ jíju àwọn rẹ̀ sí ìsàlẹ̀ omi. Nígbà náà, ó kó ẹja púpọ̀ débi pé àwọn rẹ̀ ya. Àwọn ènìyàn tí ó fi iṣẹ́ kún ìgbàgbọ́, wọ́n máa ń ní ìrírí àwọn iṣẹ́ ìyanu tí ó máa ń ya àwọn
Àpẹẹrẹ mìíràn tí ẹnìkan nínú Bíbélì tí ó tún fi iṣẹ́ kún ìgbàgbọ́ rẹ̀ ni obìnrin onísun ẹ̀jẹ̀ nínú ìwé Lúùkù orí ìkẹjọ ẹsẹ̀ ìkẹtàléníogójì títí dé ẹsẹ̀ ìkejìdínláàádọ́ta. Kò dúró nìkan níbi mímọ̀ pé Jésù ní ìfàmì òróró yàn ìmúniláradá. Ó wá ọ̀nà láàárín ọ̀pọ̀lọpọ̀ èrò láti fi ọwọ́ kan ìṣẹ́tí aṣọ rẹ̀. Àyọrísí rẹ̀ ni pé ó gba ìwòsàn lójú ẹsẹ̀ kúrò nínú àrùn tí ó ti ń bá fínra fún ọdún 12. Tí o kò bá ṣe ohunkóhun ní ìbámu pẹ̀lú ìgbàgbọ́ tí o sọ pé o ní okun nínú ìgbàgbọ́ rẹ, o kò lè jókòó nínú ilé rẹ kí o sì gbàdúrà fún iṣẹ́, nítorí o kò kọ ìwé fún èyíkéyìí iṣẹ́. Bákan náà, o kò lè máa gba Ọlọ́run gbọ́ fún ìwé àṣẹ lọ sí òkè òkun nígbà tí ìwọ tí o kò ní ìwé ìrìnnà lọ sí òkè òkun. Mú ìgbàgbọ́ rẹ di ààyè nípa fífi iṣẹ́ kún ìgbàgbọ́ rẹ. Ìgbàgbọ́ láìsí iṣẹ́ òkú ni o. Kókó ọ̀rọ̀ ìṣe: gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ nípa àwọn ohun tí ò ń gba Ọlọ́run gbọ́ fún. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, Ọlọ́run, mo gba oore ọ̀fẹ́ láti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́. Mo sì gba oore ọ̀fẹ́ láti ṣe iṣẹ́, láti gbé ìgbésẹ̀ iṣẹ́ kí ìgbàgbọ́ mi kí ó má bàa jẹ́ òkú. Ọlọ́run yóò sì ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.